Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́. tọ́ mo kí yín o ẹ kú déédé àkókò yìí o orúkọ tèmi ni ẹni tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ bí ẹni mọ owó ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. ó dà ẹ ṣeun bàbá ẹ bá wa kí àwọn èèyàn ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wípé wọn kú ọjọ́ méjì wọn mọ̀ pàṣẹ mẹ́ta. báńkà ti kí ẹ a kí gbogbo ẹ̀yin èèyàn wa ẹja lóyún bàbá òní ẹ kú àdúró tì wá ẹ kú ìfẹ́ Ọlọ́run lára wa ẹni àbá ń fẹ́ kò lárùn kan lára kódà gbogbo àlébù rẹ̀ náà yọ ọmọ wùyàn náà ni gbogbo ibi tá a dá a sí gbogbo ibi tá a kù díẹ̀ sí gbogbo ẹ̀ lẹ̀ ń fẹ́ wa bẹ́ẹ̀ Ọlọ́run ọba adẹ́dà yóò bá wa náà fẹ́ràn tí yín náà dọ́kàndọ́kàn ẹni ó pè wá tá a ráàyè gbé tí ó sì tó torí ẹ̀ bínú Ọlọ́run ọba wa bí àbùkátà yín ẹni ó pè wá tá a gbé tá a tí ì ráàyè dá lóhùn kọ́mọ́ bí ìbínú sí wa Ọlọ́run ò ní bínú sóhun náà ó kí yín o ẹ kú àkókò yìí o ẹ kú déédé àsìkò yìí o ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú bórílẹ̀-èdè wa ṣe rí a sì kí gbogbo akí náà ké ẹ kú bí gbogbo àgbáyé náà ṣe rí torí gbogbo àgbáyé náà là ń lọ káàkiri Nàìjíríà kàn jẹ́ ibi tó jẹ́ ọ̀gangan tá a fojú sí Áfíríkà ni gbogbo orílẹ̀-èdè ìfún gbogbo Áfíríkà náà ò rọrùn kọ́lọ́ ń jẹ́ ọ̀rọ̀rùn fún gbogbo wa ìdí nìyí tí àbàbà wa tí wọ́n fi máa dá ọgbọ́n àpilẹ̀dá pẹ̀lú àdúrà Yorùbá torí bá a bá pè ní egbòogi fáwọn èèyàn tàbí oògùn nípasẹ̀ àwọn tó gba ẹ̀sìn lódì tó dà papọ̀ másà ọ̀tọ̀ ló kọ́ míì tí wọ́n sọ ìlànà táwọn bàbá wa ń gbà bẹ Ọlọ́run nígbà wáṣẹ̀ láyé àtijọ́ ọ̀kan lára rẹ̀ ní oògùn ọ̀kan lára rẹ̀ ní oògùn tó gùn tí ò lópin ọ̀nà tó lè gbà bẹ lọ́hùn ó gùn kò lópin ní Yorùbá fi sọ ní oògùn kò sí tí Yorùbá sọ lórúkọ tí ò nítumọ̀ tẹ́ ẹ bá ń pè ibìkan ní Òkè Àdó tẹ́ ẹ bá débẹ̀ rí wọ́n lè ti gbin àdó síbẹ̀ tẹ́ ẹ bá pè ibìkan ní Òkè Màpó òkè kẹ̀kẹ́ wà ń bẹ̀ ni tẹ́ ẹ bá pè ibìkan ní ìdí òsè kan ti wà ń bẹ̀ rí ni tẹ́ ẹ bá pè ibìkan ní ìdí ìsìn ti wà wọ́n ti gbégi ní ọ̀dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ bí wọ́n pè ibìkan ní ìjẹ́rù ibi tá ti ń já ẹ̀rù àmọ́ bàbá mi sọ fún mi pé ẹ̀rù ni wọ́n gbèsè gbogbo ibẹ̀ níjọ́ wọn àná ní fi jẹ́ ìjẹ́rù tó náà kọ́ ni pé kò sí tí Yorùbá sọ lóko tẹ́ ẹ mọ́ kọ ìlú kọ̀ọ̀kan àti agbègbè ló ní ìtumọ̀ tí Yorùbá fi sọ lóko so n tí ń jẹ́ oògùn ìní ọgbọ́n àpilẹ̀dá bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń gba ìlànà rẹ̀ pé Ọlọ́run kí ẹ̀sìn míì wo tó dé gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀sìn Kìrìsìtẹ́nì lápèjúwe ẹ̀sìn Mùsùlùmí torí nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn Màlí ni Yorùbá ń pè ní Mọ̀lé ní wọ́n ń pè ní Mọ̀lé ẹ̀sìn Màlé kì í ṣẹ̀sìn Mọ̀lé o ìmọ̀ rẹ̀ ò lé o ẹ̀sìn Mùsùlùmí òun ló kọ́kọ́ délẹ̀ Yorùbá ẹ̀sìn Kìrìsìtẹ́nì òun náà tẹ̀lé ṣùgbọ́n ẹ̀sìn méjèèjì bá àwọn bàbá wa náà tí wọ́n ti ń ṣe nǹkan tí wọ́n kó tó di pẹ́sìn ìkóòkù náà dé torí ẹ̀sìn Mùsùlùmí ó bá ìlànà èdè Lárúbáwá wọlé kẹ́ẹ̀sì rí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń sọ̀rọ̀ bá èmi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn èmi yìí ṣàfà mi ò sì ń ṣe oníṣẹ̀ṣe ìbílẹ̀ tí ń bọ́yá babaláwo iṣẹ́ tèmi kì í ṣe ọkàn jọmọ́ ṣẹ̀ṣe ni èmi yìí ṣe oníṣẹ̀ṣe torí pé babaláwo ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ oníṣẹ̀ṣe ni ìṣègùn ní bàbá tèmi ọdẹ làwa tọ́ sẹ́yìn mọ́ kàn ń gbìyànjú láti ṣàlàyé fún àwọn èèyàn èyí tó sì jẹ́ Bíbélì sọ wípé wádìí ohun gbogbo dájú kó o sì di èyí tí í ṣe òdodo títọ́ bẹ̀ mú èmi kì í ṣàbòsí torí pé mi ò pèpè sójú ọ̀nà ẹ̀sìn mi ò ní kẹ́ ṣẹ̀sìn ìbílẹ̀ mi ò ní kọ́ ṣẹ̀sìn Kìrìsìtẹ́nì mi ò sì ní kó ṣe Mùsùlùmí
ntọ́ orí o ṣe ọlọ́run olódùmarè rẹ yóò ṣamọ̀nà rẹ èyí tó bá ń ṣe ọlọ́run yóò gbà á ọ̀nà tó bá gbà tó ń fi pe ọlọ́run rẹ ọlọ́run máa dá ọ lóhùn àdúrà tèmi sí ọ nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn wọn ní tọmọdé ọba bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn àrọ́bá sì ní bàbá ìtàn nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ti ń sayé kóyìnbó gan ó tó dé kọ́làjú kóyìnbó tó mọ́làjú dé tóró ní iye ìgbà tí àwọn bàbá wa ti ń gbé ìhàyín ẹjẹ tó sọ Yorùbá Ògbómọ̀ṣọ́ ìhàyín níbi tá a wà yìí táwọn bàbá wa tẹ̀dó sí yìí nígbà wáṣẹ̀ òyìnbó ṣẹ̀ṣẹ̀ wọ ọkọ̀ ojú omi torí pé kò sí mọ́tò tẹkinọ́lọ́jì ò tíì sí òyìnbó wọkọ̀ wá ní ọkọ̀ ojú omi wá ní wọ́n fi rí wípé àwọn bàbá wa ń gbé bí torí náà nǹkan ni wípé nígbà tí wọ́n wá rí pé àwọn ẹ̀yà kan bẹ́ẹ̀ bí dìsín bá ti ń sọ̀rọ̀ yìí dìsín àwọn ẹ̀yà kan wà tí ò sì tí ì máa wẹ̀wù dìsín táwọn òyìnbó ń gbìyànjú láti máa lọ káṣọ fún ìran wọn ní ẹ̀yà wọn ní àwọn ò tí ì máa wọṣọ. gbogbo àwọn nǹkan àwọn bàbá wa tí wọ́n sì ń ṣe ń jọ náà òyìnbó tó ṣẹ̀ṣẹ̀ wá wọn kàn tó dìtẹ́tì tó wá ṣàwárí pé àwọn Áfíríkà ń bẹ ní àhín ní kàngun ibi tá a wà yìí òun kọ́ lọ́kọ́ wọn bí wọ́n ṣe ń fi pé iṣu èèyàn máa ń jẹ iṣu òyìnbó kọ́ lọ́kọ́ bàbá wa ní iṣu alọ̀lọ̀ òyìnbó kọ́ ló fi iṣu ewùrù fún àwọn bàbá wa pé yìí dáa níyàn òyìnbó kọ́ ló fi èsúrú hàn bàbá wa òyìnbó kọ́ ló kọ́ wọn ní ilá jíjẹ òyìnbó kọ́ ló fọ́ bí ewúro hàn bàbá wa o èmi ọmọ bàbá tiẹ̀ o bàbá tèmi gẹ́gẹ́ bí ìtàn tí bàbá mi sọ fún mi òyìnbó kọ́ ló fi ẹran ìgbẹ́ hàn wọ́n àti ẹran tí wọn ò gbọdọ̀ pa àti ẹran tí wọn ò gbọdọ̀ jẹ. táwọn ẹran kan wà tí wọn ò gbọdọ̀ pa ni. àwọn ẹran kan wà tí wọn ò gbọdọ̀ pa mo bèrè lọ́wọ́ bàbá ìyá mi torí bàbá ìyá mi òun ni àgbà tó kẹ́yìn tó lọ bàbá mi lọ ṣáájú wọn à ń pè ní Ògúndáre Òkìtì àwọn làgbà akẹ́ ìṣègùn gbogbo Ògbómọ̀ṣọ́ tó náà nǹkan ni wípé àwọn ẹran kan wà tó ẹgbẹ́ bá pa wọ́n gbọ́dọ̀ ṣe ètù rẹ̀ tí wọ́n yọ ọ̀hún rẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ yóò pa ọdẹ tó pa lára ọdẹ tó pa ẹran náà tí yóò tú yóò pa lára òmí yóò pa lára nípa àti tètè rí mi pa òmí yóò pa lára nípa ọmọ bíbí tó bá ti bímọ ọmọ ẹ̀ lè kú sóòmà bàbá wa òyìnbó kọ́ ló kọ́ wọn ní ọgbọ́n àpilẹ̀ dání òyìnbó kọ́ ló kọ́ àwọn bàbá wa bá àti jẹun òyìnbó kọ́ ló kọ́ àwọn bàbá wa bá àti wọ aṣọ àwọn bàbá wa náà ti ní ọgbọ́n àpilẹ̀ dá tiwọn bí wọ́n ṣe é ṣe òwú òyìnbó kọ́ ló fi òwú hàn àwọn bàbá wa o òwú ti wà tí wọ́n ń gbìn òwú ògòdó jọ̀hún òwú ń bẹ òyìnbó kọ́ ló kọ́ àwọn bàbá wa bí wọ́n ṣe dá ẹmu ọ̀pẹ ẹmu ọ̀pẹ ẹmu ògùrọ̀ òyìnbó kọ́ ló fi hàn wọ́n ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ tá a fi kíní ṣe ọkà bàbà wọ́n ń pè àmì ń pè ní pító àmì ń pè ní burúkutu gbogbo èdè yẹn èdè Yorùbá ni èdè Ìgbò mọ́ kínní ni ṣùgbọ́n ọtí kà ní Yorùbá pè bẹ́ẹ̀ ni àwọn bàbá wa náà máa fàgbàdo sọtí ìwọ̀n a sì máa ṣe ọtí àgàdà gidi tí wọ́n fi ṣe fàájì láàrin ara wọn ìlàfọ̀ gẹ̀dẹ̀ dúdú ṣe mọ́ sọ lórí ètò a máa jẹ́ kí ọkùnrin ó ṣe dáadáa a sì máa tún àtọ̀ ọmọkùnrin ṣe a sì máa tún tobìnrin náà ṣe tó náà kọ́ ni wípé òyìnbó kọ́ ló kọ́ wọn bàbá wa máa ń kọrin kan níjọ́ táwa bá lẹ́nu wọn wọn á ní ayé la bá fá ayé la bá mà lé ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé àwọn tó bá jẹ́ àgbàlagbà tó jẹ́ abọ́jú orí tí wọ́n bá gbọ́rọ̀ mi yìí yóò yé wọn pé kì í ṣe pé mi ni mo dá orin yẹn kọ orin táwọn bàbá wa kọ táwa bá lẹ́nu wọn nígbà wáṣẹ̀ ni wọn á ní ayé la bá fá ayé la bá mà lé ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé tó náà kọ́ ni wípé ẹ̀sìn àwọn bàbá wa ẹ̀sìn ìbílẹ̀ nígbà wáṣẹ̀ àwọn bàbá wa ti mọ̀ pé Ọlọ́run ń bẹ kí wọ́n tó mú ẹ̀sìn méjèèjì dé o kò sí babaláwo kan tí wọ́n sọ fún yín pé ifá táwọn ń bọ̀ yẹn ńlọlọ́run o tàbí ère táwọn ń sìn ńlọlọ́run o rárá o ìyá ère nígbà tí mo béèrè torí èmi béèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi Ọlọ́run ọba tó dá mi tí màá jíyìn ayé fún bí mo ṣe rìn mo fi búra mo béèrè lọ́wọ́ bàbá mi ni kì í ṣe pé bóyá mò ń fi ń ṣe bóyá ẹlẹ́sìn ìbílẹ̀ àbí torí pé mo jẹ́ mùsùlùmí àbí mo jẹ́ kristẹni rárá o bàbá mi ó ní rìn báwo ni ọ̀rọ̀ òòṣà yìí ṣe jẹ́ torí lójú ayé bàbá mi lèmi ti ń kírun dáadáa bí ọba ní ṣeéṣe kí n lè tètè mọ̀ bàbá mi wá jẹ́ mọ̀ pé kò sóòṣà èèyàn lòòṣà òsì tí bàbá mi fún mi tí bá sì fi parọ́ ó kù mí ọkọ̀ lọ́hùn
tí ẹ máa ń pé orò kan èèyàn ní bẹ nídìí orò gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí láti máa gbọ́ rí èèyàn ní bẹ nídìí orò tí orò fi ń ké torí náà nǹkan ni wípé bí àwọn ìrìn àjò yẹn ṣe rìn òun ni wípé bí wọ́n bá ró kinní kan tí wọ́n fi agbára ewé àti egbò sí díẹ̀ Yorùbá lè sọ pé a kì í wò ó ẹni tí wọ́n ní kò ní èèyàn a kì í wò ó yẹn àwọn kan ń wò ó ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe ìlú tí mùsùlùmí dálẹ̀ àwọn oníbílẹ̀ ló dálẹ̀ àwọn olùbílẹ̀ wọn ló tẹ Ògbómọ̀ṣọ́ àwọn ọdẹ ni àwọn ajagunjagun ló tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa àwa lè sọ pé ayé di ayé ọ̀làjú ojú egbò ká máa fi dáńjẹ kọjá bọ́ọ̀ bá lọ́ọ́ fi tẹ́lẹ̀ yóò dùn ọ́ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ tí ó sọ fún wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ fojú egbò dáńjẹ kọjá yóò kó ní ìrira jọjọ. Ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú jagunjagun òòṣà tí wọn kì í wò l'Ógbómọ̀ṣọ́ à ń pè ní àgàn ìgbà tí àwa bá bẹ lóde tá à ń ṣọdẹ lọ́wọ́ tí wọ́n bá ń gbé àgàn nígbà tó wà àwa náà jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà àwa máa rí i ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé wọ́n lẹ́yìn èèyàn gbọ́dọ̀ rí èèyàn gbọ́dọ̀ rí kódà ní àwọn ìlú wa táwọn bàbá wa ti migrate wá s'Ógbómọ̀ṣọ́ bí Abẹ́òkúta ilẹ̀ Ọ̀họ̀ rí wọ́n sì ń ṣe orò tọkùnrin gan ò gbọ́dọ̀ rí tí wọ́n bá ti séde tó rò bá ti gbọ́dọ̀ àtọkùnrin àtòmí yàn yẹra ó sì ní pàtàkì ìdí tí wọ́n fi ń ṣe kò séè tí Yorùbá ní lásà tí ò ní wúlò tiẹ̀ ìgbà míì bẹ́ẹ̀ ni ayé jọ́hun àwọn àlùjọ̀nnú lè wọ̀lú tí ó máa pa kúkúrú tí ó máa pa gúngùn tàbí àwọn ẹbọra burúkú tàbí kí ẹranko burúkú ọwọ́ lu ẹranko abìjà bí ẹkùn bí nǹkan tó fẹ́ máa pa àwọn èèyàn tí wọ́n bá ti pe orò gbàlú nìsín àwọn ọmọ kéékèèké ọ̀sà àwọn obìnrin ọ̀sà sẹ́yìn sálàyé ti yé àwọn àgbààgbà ọdẹ ó jáde àwọn àgbààgbà alágbára ó jáde láti lè paná ohun tó fẹ́ máa pa àwọn èèyàn nínú ìlú báwo lẹ́sẹ̀ wá kó àṣà míì dé ẹ jẹ́ ń sọ nǹkan kan fún àwa èèyàn wa o èmi ò dá sọ̀rọ̀ ẹ̀sìn kankan o ṣùgbọ́n ọ̀rọ̀ ìyànjú ni mo mú wá kí n tó wá sọ tí mo fẹ́ sọ fáwọn èèyàn mi ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ìyànjú ni èmi tí mo bá yín sọ̀rọ̀ náà máa kírun díẹ̀ yẹn kírun tán o sì lè sin lọ́wọ́ Ọlọ́run ní sìn wá àmọ́ bí mo ṣe lágbára mo bọ́lọ́run ṣe yọ̀ǹda fún mi mọ́ mo sì wọn bá tí mo lè ṣe gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mi àmọ́ ní tó dá mi lójú ní tìbílẹ̀ yìí wípé àwọn bàbá wa ti wà kí ẹ̀sìn mùsùlùmí ó tó dé kí kìrìsìtẹ́nì ó sì tó dé ṣùgbọ́n mùsùlùmí dé ṣáájú kìrìsìtẹ́nì ẹ̀sìn ìbílẹ̀ ti wà kí kìrìsìtẹ́nì ó tó dé ifá tí wọ́n ń bọ kì í sọ Ọlọ́run Ògún tí wọ́n ń tẹ̀lé àwọn ìran ológun ìran bàbá wọn ni Ògún ọ̀rọ̀ wà látọ̀run ni kì í sọ Ọlọ́run wọ́n gbàgbọ́ pé Ọlọ́run ló dá Ògún yẹn ó sì fún lágbára Ṣàngó kì í sọ Ọlọ́run. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ́ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe ìfìtẹ́wẹ́tẹ́gbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́ kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o bí ká forí fara gbájà ń kárí wọ̀ abánilòpọ̀ lójú oorun lójú àlá o ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀ kọ́nà rẹ ó là lálà àfíà kó débi gbéga pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn bàbá ńlá wa agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ o lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́ ìlàkẹ́ òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ àbíkẹ́ wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ lè pe bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí 080